Buhari bá bàjẹ́ tán Olúwa ta ló tún bọ̀ orí Tinubu ó ní once májíìkì tó lò ní Mobi májíìkì tó lò nígbà tó jẹ́ gọ́fúnà májíìkì tó lò nígbà tí tó ṣe student ní Chicago májíìkì tó lò tó gba admission tó defy tó kọ́ lọ ra taxi tó wa taxi kó lè rówó school sọ yẹn yes he will get it right Tinubu will fix it we fix it and it's going to be there for 8 years we fix it he will fix it he will structure it but by 2026 kò gbọ́dọ̀ jẹ́ kó pẹ́ before the next election gbogbo nǹkan tí wọ́n ṣe ní national conference ti Buhari ti Ọbásanjọ́ national conference ti Goodluck Jonathan kan gba àwọn lọ́ọ̀yà jọ kan wo kan tó lè ta lè fi ṣe constitution bẹ́ẹ̀ tọ́ba ní káàṣẹ tó kó àwọn èèyàn jọ kán wá sọ tẹnu wọn is mere wasting of money àwọn ibi táwọn bá kàrí gbogbo wọn ti rówó tó pé àwọn eléèyàn ajá àtẹran commit l'Abuja lórí national conference fáwọn tó ti ń jalè láti ìbẹ̀rẹ̀ ayé wọn so that is what we can do going by there to write a new law for Nigeria to write what a new law for the country law tó wà mẹ́ Sharia Islamic law ni so they should make it a law that will govern virtually all the tribes that are in Nigeria so and they should let them know that nobody was born to rule. Nobody was born to rule. And they should be very careful and conscious in the next governance that we don't rotate presidency. Now. You should vote. Anybody who wants should go in there. So, but Ahmed Bola Tinubu was created for the job. I told you. Was created for the job. Even during the primaries, I told you. When they won the election, I told you. And when they said they are not going to hand over, I told you. And all the litigation, when you look at the British law, 2018 is there. You can go and bring it that APC will win, but there's going to be a terrible controversy. I should open it to you, you saw it. I can bring the book to see it again. It's there. So all this litigation, this is just a mirage. It's just a noise. It's a noise, sir. It's just a noise. Ọ̀rọ̀ Àtíkù àti Òbí, ó dàbí afọ́jú tó ló máa fa wàhálà lóṣòdì. Afọ́jú ó ló máa fa wàhálà lóṣòdì gan. Olóṣòdì ó ló máa wà ní ọ̀la òun máa lose the trouble out of Òṣòdì. At the end of the day, kílẹ̀ tó mọ́ àwọn ọ̀pá táwọn afọ́jú yẹn fi rìn wọ́n ti lọ kó wọ́n ti lọ dà wọ́n nù. Bàtà àwọn afọ́jú fẹ́ lọ wẹ̀ wọ́n rí pé ọ̀pá ò sí ń bẹ̀. Wọ́n nílé jáde tí nílé mọ́. So it's just a threat. Ariwo ọjà lásán ni. Tinubu ń ṣèjọba àwọn ń ṣẹjọ́ ẹjọ́ tí ò ní nílẹ̀ wọ́n máa fún àní wọn sí ni tó máa tún kúrò níbi tó ń gbé kéèsì lọ́sìn máa tún fún àní wọn. a jẹ̀bi bọ̀ bẹ́ẹ̀. a tún jẹ̀bi bọ̀. bọ̀dà wọn wá nígbàgbọ́ ní supreme yẹn gan pé ẹsẹ̀ wọn tún gba ọ̀dà kìíní mọ́ ọ̀dà document wọn tún gbà wọlé ṣé báwọn lọ́ọ̀yà àti judges tó yànnà náà ẹ̀ fún that month yẹn náà tún yànnú wọn kán lọ wò ó kí wọ́n tún fẹ́ wò ń bẹ̀ kò sí ṣé wọ́n fẹ́ tún sọ̀rọ̀ nípa Àbújá ṣé tó bá kàn sọ̀rọ̀ nípa Àbújá ṣé ẹni tó gba tọ́ọ̀dù fẹ́ gba dọ́mà wà ní kò possible náà then àwọn ọ̀dà ti wà ní òwe yẹn kó tó di ìbò mo ti predict last year lọ́lọ́wà ti fi hàn pé the election is coming but Tinubu will be first Atiku will be second then Obi will be third and if Obi wanted to rule through the popularity of the youth he will be on the internet so ó máa take kí àkàtọ́ wa já kí governors ẹ̀ tó lè wá gbé lẹ́ẹ̀lẹ́ he will be up there. You know he's a fake person. He can't be. Atiku cannot be. Atiku is fake. All the three people that wanted to govern Nigeria, Tinubu is one of the best person. If you say he's a criminal, yes. Atiku too is yes. All of them are criminals. But that's the person the Lord loves. So yes, but that's the very person the Lord loves. Yeah, the after governance here, but what did you turn now? Or Motiku? And one associate ti kú everything ti kú so Tinubu ò government láti kówó jẹ kó tí mo tó fẹ́ fowó ṣe he has the money ẹ̀ tó ní ìkọjọ́ rí tẹ̀yìn tó bá rí church àwọn tó ń jalè ní church wọn yẹn I was a car dealer kí n tó di shepherd so kò sí bọ́n ṣe lè dáwó ń bì tó lè wọ̀ mí lójú torí èmi lówó ó láti lówó ju church any club tó bá fẹ́ kójọ kó live long lọ́wọ́ ẹ̀ you must be ready to give to it put the little the everything into it. So when you put everything into it, then you enjoy it.
wọ́n rú church táwa mí yìí sí gbogbo àwọn tó ń parọ́ àwọn fúnra wọn ló crash out torí òkè pátápátá which is me and Jesus God everything à lè parọ́ so tó bá ń rọ́ wá lẹ́nu ìdábà tiẹ̀ gbà tó bá máa di lọ́la kó tó débẹ̀ yẹn wọ́n fúnra ẹ̀ ló máa padà wá pé ẹ̀sà irọ́ ni mo pa lánàá yẹn sà o so that is it. ẹ sà àwọn kan tún bínú sí ààrẹ wọn ní ipò tán yíyàn pa àwọn Yorùbá náà ló pọ̀ jù bẹ́ẹ̀ pé ọ̀sẹ̀ ìjọba yìí di ìjọba Yorùbá. Yes ìbá àti ẹ̀ ṣe ìjọba Ondo wọ́n ti ṣe irú ẹ̀ kọjá máa fọwọ́dù ẹ̀ sí ẹ nínú orí kìíní mi tó bá fẹ́ gbé síbẹ̀ máa fọwọ́dù ẹ̀ kó tó bá bèrè question yìí ọ̀wá gbé fídíò yẹn sí wọ́n wá wò ní táìmù tí Goodluck wà lórí oyè ní gbogbo finance tó o bá ti lè sọ Ìgbò ò lè wọ bẹ̀ o àbí kò yẹ then táìmù tí ń kójú ń wè láwọn ẹ̀ bẹ̀ then alison máa dùn ẹ̀ka ẹ̀wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn rà mọ́ ṣebí ká ti rí ìjọba ṣe ni ìgbà tí Tinubu dẹ̀ dìbò tán ṣe bẹ́ẹ̀ ni kọ́bẹ̀rẹ̀ sí gbógun ti tẹ́lẹ̀ pé muslim ticket ṣe àfẹ́ ṣé wọ́n ní ká lọ sí Quranic school tó bá wọlé tán ni no now mo dẹ̀ sọ wọn pé gbórí kan tó gbé kalẹ̀ wọn máa jẹ gbáǹdì yẹ because the other guy who was his vice president was an economist well read and sound minded human being. Yẹn Shettima. Yes, Shettima built church in his state for people. Àwọn Boko Haram lówó now. He knows what he's doing. He's a smart man. Ṣebí wọ́n sọ wọ́n ló máa poison Tinubu tọ̀lé, Tinubu ṣubú, but father wey dey fall, father wey dey jump. Ẹ̀yin kọ́ lọ́lọ́run. Ẹbí nínú bí lọ́jọ́ yẹn náà ká máa wòrán. But bó bá ṣe iṣẹ́ tó ń gbàrà, lolúwa máa mú ìmí sí iye sí lára. And nígbà tó lọ sí India àrí bó ṣe rìn, nígbà tó lọ sí Amẹ́ríkà bó ṣe rìn, ìwé wo ló kà tó wò wé láti gbà tó ti gbàjọba, ìfọ̀njọ́ tó gbàjọba, ìwé wo ló kà? Have everything in his brain. Ohun yìí náà ló bá ohun yìí Tinubu kan yìí náà ló bá Abiola rìn, ló bá Awólọ́wọ̀ rìn, ló bá Zik rìn, ló bá gbogbo wọn rìn, ló bá Àtíkù rìn, ló bá gbogbo wọn. Nígbà tí Àtíkù bá rò pé òun ọpọlọ tó wà lórí Tinubu pé òun ní kí ló dé tó lọ fi sábà Tinubu tó lóun fẹ́ ṣe APC. Prostitute tó ti háì jù nínú olóṣèlú pátápátá is Àtíkù. Kò sí pàtì tí o ti ṣe. Then ṣé president is it for sale? Is it for the highest bidder? Tọ́lọ́hùn ò bá dá lórí kí ló tó lọ jòkó sílé kí ló tún wá? Pẹ̀lú gbogbo atrocity ẹ̀ẹ́mẹ́lò ló wà ti Tinubu òun àti Ọbásanjọ́ tó ń lọ sí court ní time tiẹ̀. Gbogbo ilé gbogbo nǹkan tó privatize pátápátá àpò ẹ̀ ló wà. Ṣé bí Àtíkù ló gba Bọ́lá Ìgè? Àtíkù ló gba Ìgè náà. Nígbà Ọlọ́run wá yẹ̀yẹ́ Ìgè ló fojú sí pé kò sí bó ń ṣe lè ṣe Yorùbá máa lọ as president. Tinubu yọ lẹ́gbẹ̀ẹ́. Ó ní máa propose. Èrònú Àtíkù. Bẹ́ẹ̀ tí Yorùbá máa ní viable president, that lawyer ló máa jẹ́. Ìyẹn náà fi dójú lé tí wọ́n pa. Tó pa Bọ́lá Ìgè. But lórí ọ̀fẹ́ Bọ́lá Ìgè and everything, Àtíkù ò ní jẹ́ èèyàn. Ẹni ilẹ̀ ló máa jẹ́ títí, o lè fi títí TikTok. Ẹni ilẹ̀ ló máa jẹ́ títí, Nàìjíríà máa fi parí. Then gbogbo ọ̀nà tó fi tú àṣírí, tó lọ́n fẹ́ tú àṣírí Tinubu yìí. Nígbà tó bá máa di on the 10, mo ti sọ tẹ́lẹ̀ l'Amẹ́ríkà pé anything from on the 9th of June, of October, àṣírí ti abẹ̀ sí tú. Ṣé bí wọ́n ti rí ìsìn? School start ẹ̀gbọ́n ẹ̀ ló lo ẹ̀gbọ́n ẹ̀ tó wá sí Cameroon. Olójú orúkọ tó wà ní ìwé tó múlẹ̀ yẹn kò ṣe é kò ní any change of name. Sadiq. Òun ló jẹ́ Sadiq. Ẹ̀gbọ́n ẹ̀ ni. Ìyẹn náà wà lórí oyè lọ́hùn títí kò mọ̀ bó ṣe máa kúrò. Àwọn ló dìtẹ̀. Tó fún Bọ́lá Ajíbọ́lá lówó ta fi lùsì kéèsì Bàkàsì. A ṣe máa rí contest padà kọ́ ló review ẹ̀. French tó wà lẹ́yìn wọn náà ló tẹ̀ yìí. Kò sẹ́ni tó bá tajà àtùfù tí wàhálà ò ní pàpẹ́ ìgbẹ́. So that's the problem. So nípa state of the nation spiritual wọn gbọ́rọ̀ sí spiritual lẹ́nu wọn tán bá lè dájọba rú ní Genesis 27 láti verse 28 to 41 bàbá ló ní kí wọ́n lọ pẹran fún òun fẹ́ ṣe kí ni òun ti fẹ́ kú Isaac so tó bá jẹran yẹn tó ń kó pọ̀ àjẹ́ yẹn fún àkọ́bí ẹ̀ kán lè máa lò lọ kí nǹkan lè wà in order ṣùgbọ́n kó tó padà wá ìyàwó ẹ̀ ló tún parọ́ tó lọ gbé tó sọ fún Jacob tó ń pẹ̀ràn ọlé tó ń represent àti ràn bẹ́ẹ̀
ní ma náà máa present ló ṣe gbogbo ẹ̀tàn ó di wàhálà. Then after some 1 hour or 2 hours ìsọdé. Then bàbá ẹ̀ wá sọ̀rọ̀ pé wẹ́ mo ti gbàdúrà fẹ́nìkan ha onílẹ̀lẹ̀ kejì yìí ọmọ yìí gba ogún ìbí mi ọjọ́ ìbí mi ó ti gbà ó tún gba èrè tó yẹ kí n gbà lẹ́dọ̀ bàbá mi wẹ́. I recite my case to God. Let me just go and be tilling the land. Bàbá ẹ̀ dẹ̀sùn pé tó bá di alágbára tán yóò bọ́ àjàgà ọrùn ẹ̀, and it was so. So that's the first politics within the house. Inú ilé kan. So that's it. That is it. So in anything you wanted to do in life, it's very simple. Nigerians should go and learn, they should go and work, they should go and farm. Kò sọ̀rọ̀ mi, kò sí magic tí Tinubu fẹ́ ṣe. Ẹ lọ bá ẹ padà sí ìlú yín. Ẹlòmíì wà 10 years ago lèkó ti reject ẹ. Ẹlòmíì wà 20 years ago ní Ìbàdàn ti reject ẹ. Tó ti rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri láàrin Èkó. Tí ò ní bíárì tí ò súnmọ́ nǹkankan. Ṣé báyìí ni journalist ẹ̀fẹ́ gbọ́dọ̀ jáde yín sí? Ẹ ṣì wà relevant. Yàtọ̀ sí landlord tó ti wà nírí akọ́wọ́jọ́ Ẹgbẹ́dá ẹ̀kìnní ilé ẹ̀ ń jókòó ní túnṣe lọ́ọ̀lù ẹ̀. Téèyàn bá wà l'Amẹ́ríkà tó bá fẹ́ padà wá sí Nàìjíríà ó máa talé ẹ̀ ni. Talé ẹ̀ kó tó kọ́ sákọ́wọ́jọ́ máa lọ village ẹ̀ bàtà wà kékeré. A máa lọ kí àwọn èèyàn máa lọ bá àwọn èèyàn já ẹrù. Níbo lẹ ti dé wọn ní àgbọ̀ ẹ̀kọ́dá ẹ̀kún tó wà níbàdàn. Àwa pápá àti ẹ̀rí sójú rí. Ìbàdàn ló ń gbé, Kẹ́bì ló ń gbé, Kánò ló ń gbé, Súlẹ̀jà ló ń gbé. Ó ti wọ 60, ó ti wọ 70 ó padà wálé. So ó dẹ̀ kẹ́rù ẹ̀ ó dẹ̀ káwọn ọmọ ẹ̀ wọ́n dẹ̀ padà wá. Tírí lórí adìyẹ àdògán yìí kí tán fi dáná kó wá. Kó wá sí village. Wọ́n padà sí village wọ́n dẹ̀ tún padà sílé bàbá wọn dẹ̀ rí ilé wọn tán wọ́n dẹ̀ kọ́lé wọn. Bọ̀dọ̀ ti yàtọ̀ ń sìn. Ìgbò fẹ́ kú sẹ́kọ̀ọ́, Ọ̀yọ́ fẹ́ kú sẹ́kọ̀ọ́, Oǹdó fẹ́ kú sẹ́kọ̀ọ́, wọ́n tún fẹ́ ra símẹ́ǹtì lẹ́kọ̀ọ́ kí ló dé. Ebi yìí náà ló máa lé wa jáde ń sìn. Wọ́n máa jáde. Ọmọ yẹn tó ń ta búrẹ́dì wọ́n ra búrẹ́dì kan láàárọ̀ tí mo fi mú journalist yẹn búrẹ́dì 200 naira tó bá ní kò dìmú bó bá dìmú bẹ́lẹ̀ wá bí tó bá fún mọ́ra atẹ́gùn náà fẹ́ sí pẹ̀lú pé wọ́n parí búrẹ́dì tó ń pè lọ fọkànáìsà ní fún fẹ́ díẹ̀díẹ̀ so bàtọ́ dẹ̀ mú wá tí mo mọ́ lélẹ̀ wọn náà àwọn ọ̀rẹ́ mi tó wá láti Amẹ́ríkà tó wá láti London mi ò lè fún wọn so mo láti ní kán padà lọ kán lọ rà ní 400 àbí 500 odidi ìyẹn ní búrẹ́dì 30 búrẹ́dì 50 naira tẹ́lẹ̀ ni ó padà sí good dọ́là ẹni tó bá tó fẹ́ dó ìyàwó ẹ̀ ń sìn ìyàwó ẹ̀ lè ní dọ́là tí wọ́n nítorí pé àti dònírọ̀ brain wa ti ṣiṣẹ́ sódì kí ló kan ẹni tó ń kú gọ́tà pẹ̀lú dọ́là kí ló kan ẹni tó ń amárúwá pẹ̀lú dọ́là kí ló kan ẹni tó ń ta gbúre pẹ̀lú dọ́là kí ló kan ẹni tó wú gàrí ní ìgbòkílà tó wú lóńdó tó wú lọ́rẹ̀ tó ń gbé bọ̀ lẹ́kọ̀ọ́ tí ò gbé kúrò níbi tó wà tó ẹgbọ́n gbé bọ̀ lẹ́kọ̀ọ́ lòdì lóní dọ́là tí wọ́n eré àbẹ̀lò ti wú eré àbẹ̀lò ti di ewúrà ló ti ṣe gbogbo ẹ̀ kò sí electricity ń bẹ̀ ó di sórí igi ó fún oròdì ní gàrí yẹn kò tún ní dọ́là tí wọ́n just everybody want to make life unbearable so until we change these things until we change it àti wà polluted kọjá bí àlàáfíà that's the problem sir. Bàbá ẹ̀yẹ́ ká digress little. Yes. Owó tó rédíò owó ti yọ àti pé owó tó ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn yẹ ká jáde lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.